bá fi sọ́nà Al-Qur'an fún àkúnfà ní tó ní wa ma asabakum min musibatin fabima kasabat aydikum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نعم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. so ìyẹn ni a fi mọ̀ pé ní tọ́nà bá fàdánwò kan kàn ọ́ wọ́n ló wà chẹ́ka rẹ̀ pé ṣẹṣẹ dáadáa sí àwọn tọ́nà bá kọ́ láṣẹ kọ́ máa ṣe ṣé ọ̀ ń ṣe ní mọ́mẹ́ǹtì yẹn àbí ọ̀ máa ṣe tó bá ti jẹ́ pé ní ìwà ẹ̀ṣẹ̀ lọ́hùn máa mọ̀ pé bima kasabata aydikum ìtọ́ fọwọ́ ara rẹ̀ fà nìyẹn ìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ ń dọ́gbọ́n jẹ díẹ̀díẹ̀ o. فبما كسبت أيديكم. ṣùgbọ́n ètò bá jẹ́ pé ní ìwọ náà wúra rẹ̀ wò tó jẹ́ pé dáadáa lọ ń ṣe máa mọ̀ wípé ní nínú àwọn ẹni rẹ̀ inú tó náà bá fẹ́ fi máa kan àwọn ẹni rẹ̀ wò tó fẹ́ fi ṣèdèrà fún wọn ilé tó ń rìn. فبما كسبت أيديكم.